ìyẹn túmọ̀ sí pé kì í ṣe èèyàn kan lákan akọni pọ̀ nínú ìgbàgbọ́ àwọn akọni nínú ìgbàgbọ́ God's general àwọn akọni nínú ìgbàgbọ́ ṣẹ́rí kò ń ṣe gbogbo ìṣòro ló tọwọ́ èṣù èyí tó tọwọ́ Ọlọ́run náà wá wà ṣùgbọ́n láti fi sọ wá di akọni ìṣepé láti fi máa yí wa jẹ́ tàbí láti fi máa yí wa sunkún láti sọ wá di akọni. Àwọn akọni nínú ìgbàgbọ́. Ọlọ́run fi àwọn àpẹẹrẹ nílẹ̀ fún èmi àti ẹ̀rí pé àwọn kan wà pé ìṣòro táwa ńlá kọjá yìí tàbí ìdojúkọ torí ìgbà mìíràn máa ń gbé síra wọn. Ìdojúkọ a máa rí bí ìṣòro àti òde. Ànímọ̀ pé ìdojúkọ tó di dandan kò sí bá ṣe lè ṣe a máa là kọjá. Wọ́n máa ń gẹ́lì kan kó lọ bá Dáníẹ́lì kó lọ fún lé sí àdúrà. Bí lè sọ pé balógun Páṣíà ó dẹ̀ dì lọ́nà fún 21 days. Ìdojúkọ nìyẹn. So ìdojúkọ yẹn áńgẹ́lì yẹn ò jà bẹ́ẹ̀ bá ka Bíbélì yẹn dára kò jà. Ọwọ́ àwọn áńgẹ́lì kan wá pé kó wá ẹ̀kọ́ ẹ̀ láti mú ìdojúkọ yẹn kúrò lọ́nà. So áńgẹ́lì yẹn ló wá gbé ìdojúkọ yẹn torí ìdojúkọ yẹn kò tọ̀dọ̀ Ọlọ́run wá ọ̀dọ̀ èṣù yẹn tó ti di ogi wọ́n wá lè kúrò. Áńgẹ́lì yẹn ṣe wá sọ pé nígbà tó fún Dáníẹ́lì lésì ó wá ní mo ṣe padà lọ bá balógun Páṣíà pápá máa jà. So àwọn ìdojúkọ wà tá a máa ń rí pé bí ogun ní gbogbo nǹkan là ń pè ní ìdí ẹ̀rọ tó ń gbà ní ìwà ọmọ Ọlọ́run bàbá jáde ẹ̀rọ olùgbẹ́rẹ́ lọ́pọ̀ wá sí ṣé ẹni sọ pé má lọ. Kí ló fà á? Kì í ṣogun ìdojúkọ ni. Ẹjọ́ Nàìjíríà tá a wà yìí ó ti mọ́ wa lára pé wọ́n máa mú wọn lọ. Ṣùgbọ́n tó o fẹ́ kó mú ẹ tó o láìpò ó yẹ kó ti lọ ra jẹnẹrétọ̀ tàbí kó lọ ra sólà. So tó bá rí pọ́nmú lọ́nà kan ní Olúwa wọ́n ti mú lọ́nà Nàìjíríà kí ló dé tó fi dáná ọ̀nà àwòkó gbọ̀. Wọ́n lọ bì lọ́wọ́ bàbá ńlá ẹ̀ wọ́n ṣẹ̀ máa mú lọ́nà Nàìjíríà. So ìyẹn ti di ogun fún wa àtọ́gbọ́n àti dojúkọ wọ́n ti máa dà ara wọn. So kò ṣe nǹkan tuntun. So àwọn akọni nínú ìgbàgbọ́ Ọlọ́run máa ń fi àwọn ìdojúkọ sọ wá di akọni nínú ìgbàgbọ́. Ìgbà míì á gba èṣù láyè bó ṣe gbà láyè lọ ayé Jóòbù. Èṣù fẹ́ ta sí Jóòbù Ọlọ́run lójú lọ ta sí. Á gbà láyè pé ó yá lọ dán wò. Wàá rí pé akọni ni àwọn akọni nínú ìgbàgbọ́. Ẹnìkan wà tá a fẹ́ wò jẹ́ pé ní ọjọ́ ayé ẹ̀ wọ́n kọ̀ rọra sọ̀rọ̀ bíi díẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀mí ṣùgbọ́n a kà á kún àwọn akọni àkọ́kọ́ even gbogbo akọni tí ẹ bẹ́ẹ̀ ta bàbá ẹ̀ ká pè ní Ádámù àti Éfà. Ìwé Jẹ́nẹ́sì ìwé Hébérù ẹjá lọ sí ìwé Hébérù orí 11 wọ́n kà kún akọni. Àbá lè máa wò pé kò tiẹ̀ ní sítórì kan rẹpẹtẹ ṣùgbọ́n wọ́n kà kún akọni. Wọ́n dẹ̀ sọ èrèdí tó fi kà kún akọni tí àwa ọ̀pọ̀lọpọ̀ wa tí a kì í kà á sí ta máa rọ̀ pé bóyá wàhálà ìtìfẹ́ pọ̀ jù ànímọ̀ pé láti fi sọ wá di akọni. Ìwé Hébérù orí 11 ẹsẹ̀ 4 nípa ìgbàgbọ́ ni Hébérù rú ẹbọ sí Ọlọ́run tí ó sì sàn ju ti Kéènì lọ. Nípa èrí ajẹ́rìí rẹ̀ pé olódodo ni Ọlọ́run sì jẹ́rìí ẹ̀bùn rẹ̀ àti nípa rẹ̀ náà bí ó ti kú ni ó ń fọhùn síbẹ̀. Hallelujah. Ojú sókè. Ẹ rí pé ohun tá a kọ nípa ẹ̀mí kò ju bí váàsì kan lọ ṣùgbọ́n òun la kọ́kọ́ mú bí akọni àkọ́kọ́. Ọ̀dọ́mọkùnrin tá a pè ní Hébérù yìí kì í ṣe kó ṣiṣẹ́ àmì àtiṣẹ́ ìyanu, kò ríran o, kò sọ tẹ́lẹ̀, kò láàlá, kò gbóhùn lọ títí pé bí àwọn gbóhùn pé ẹnìkan wà ní o, kò dá ṣọ́ọ̀ṣì rẹ̀. Ṣùgbọ́n ó ṣe àwọn nǹkan kan tó jẹ́ pé Ọlọ́run wò pé akọni àkọ́kọ́ nílé.
àwa kà á kọjá bí ẹ pé ibi tí story ẹ̀ parí sí nìyẹn. ṣé káwa kọ́ ní ìlú wọn nílò 70, 80, 100 years láyé tá a máa fi mọ̀ pákọ̀ ní wọ́n. ẹ wo Babalọ́lá 50-something years ó dẹ̀ ti kú. ká sọ pé bóyá iṣẹ́ rẹ̀ ò máa fọhùn sílẹ̀ ṣẹ́wọ̀n pé wọ́n sọ pé bó ti jẹ́ kó kú yẹn Ébẹ́lì ti kú o ṣùgbọ́n ó ń fọhùn síbẹ̀. ẹ wo Babalọ́lá ó ti kú láti over 50 years síbi àṣeyọrí ọlọ́run Babalọ́lá Babalọ́lá ló gbé lágbórí òní kò ṣe pírẹsidẹ́ǹtì kò ṣe gọ́vnà kò ṣe alága ilé ìwé àtẹ̀yìn ṣùgbọ́n nítorí kó jẹ́ akọni iṣẹ́ yẹn fọhùn síbẹ̀. ṣèbí tí Babalọ́lá láàrin kà sọ Jésù nǹkan kí ni èjì 33.5 years 33.5 years ní Jésù lónìí. ó dẹ̀ gbogbo iṣẹ́ tó yẹ kó ṣe láyé tí wọ́n fi ní gbàgbé ẹ̀ títí láíláí mọ iye ọdún tó fi parí ẹ̀ ọdún 3 péré. àwọn akọni nínú ìgbàgbọ́ kò waste time rárá. ó bẹ̀rẹ̀ iṣẹ́ ìrẹsẹ̀ at the age of 30 years. ó gba agbára ẹ̀mí mímọ́ nígbà tó pé 30 years. torí bàtó pé 30 years ní ẹ̀mí mímọ́ bàdé. ìgbà tó pé 30 years ló ṣe ògbọ́n ẹ̀ka bíbélì rẹ̀ dáadáa. bó dẹ̀ ṣe ìgbọ́n nìkan lẹ̀mí mímọ́ bàdé. ó dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ìrẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. ayé rẹ̀ mọ̀ fún 3 years 6 months tó kù inú ìdààmú ló fi wà. wọ́n wá bá ṣe máa ṣe títí 33.5 years. ó dẹ̀ parí iṣẹ́ ayé àti ọ̀run. a lè ń pọ̀ títí lòdì. àwọn akọni nínú ìgbàgbọ́. Ébẹ́lì tá a kà ní ta ni Ébẹ́lì? ó jẹ́ ọmọ kejì tí Ádámù bí. ẹni àkọ́kọ́ ni Kẹ́ẹ̀nì. ìtumọ̀ Kẹ́ẹ̀nì ni mo rí ìgbà lọ́wọ́ Ọlọ́run. ó dẹ̀ bí Ébẹ́lì. wọ́n jẹ́ oyíwá pé ìtumọ̀ Ébẹ́lì ni eruku vapor. now iṣẹ́ tó dẹ̀ yàn láàyò ó ní dáradára. iṣẹ́ méjì ló wà láyé nígbà iṣẹ́ àgbẹ̀ àti iṣẹ́ ìyàgbẹ́ra. ṣèpẹ̀rẹ̀ sí iṣẹ́ bíríkìlà kan gbogbo àwọn iṣẹ́ tàṣẹ iṣẹ́ kọ̀ǹpútà iṣẹ́ ẹgbẹ́ kò sí. iṣẹ́ méjì yẹn oníkálukú dẹ̀ pé iṣẹ́ yìí ẹ̀gbọ́n mú àgbẹ̀ àbúrò dẹ̀ mú dáradára. wọ́n dẹ̀ gbádùn láì fún wọn kò má rí kò ní mọ ìwọ́n tó fẹ́ kó torí ọmọ tàbí wọ́n tó jẹ́ pé ẹ̀yọ́ kan ló nílò náà síbi ṣe máa rọ̀ lélẹ́yìí sí ìṣògùn lélẹ́yìí ó gbọ́n lọ́wọ́ gbọ́ àwọn akọni nínú ìgbà. Babalọ́lá òbí mọ méjì 3 ló bí ìkan kú ọkùnrin kú 2 tó kù ló wà láyé kìsì. kò dẹ̀ ti torí ẹ̀kọ́ sọ pé àwọn akọni nínú ìgbà. àwọn akọni láti ẹ̀yà àwọn olówó náà ló mọ̀ ẹni àtẹ̀yìn láyé owó nínú kan ẹlòmí àdéhùn kan ẹlòmí àdéhùn iṣẹ́ pé wọn ò ní bí mọ́mọ́. àwọn akọni nínú ìgbàgbọ́sọ Ébẹ́lì ò bímọ ìmárí. ìkejì ó jẹ́ ọmọ Ọlọ́run àti ọ̀rẹ́ Ọlọ́run. mò ń sọ ta ní Ébẹ́lì àti lára ohun tó sọ di akọni nínú ìgbàgbọ́ ó jẹ́ ọmọ Ọlọ́run àti kí ni ọ̀rẹ́ Ọlọ́run. ọ̀tọ̀ ni ọmọ Ọlọ́run ọ̀tọ̀ ni ọ̀rẹ́ Ọlọ́run. Bíbélì pé Ábúráhámù ní ọ̀rẹ́ ẹ̀ tó jẹ́ ọmọ Ọlọ́run àti ọ̀rẹ́ Ọlọ́run. so bó ṣe mọ Ọlọ́run ó mọ Ọlọ́run ṣọ̀rẹ́. ẹ̀rí pé kéèyàn bá ní ọ̀rẹ́ gidi ọjọ́ tó bá wá kí nǹkan gidi ló máa fún un. ó lè torí ẹ lọ gbà wọn. ọ̀rẹ́ mi bọ̀ ayé lọ́rùn kó ṣàtìjẹun mo fẹ́ kó wà òkè. bọ̀ tó bá kàn jẹ́ pé just ordinary èèyàn kan lásán kan ṣá tí ìṣọ̀rẹ́ rẹ ṣé mo pé kí n ṣe gbogbo ọ̀rẹ́ náà lẹ́yìn èèyàn kan máa ń pè lọ́rẹ́ náà ló kẹta táyà ọ̀rẹ́ mi kì í ṣọ̀rẹ́ tó bá jẹ́ ọ̀rẹ́ mi kì í ṣe bó ṣe máa pèsèǹtì ẹ̀ nìyẹn. tá a bá sọ̀rọ̀ nípa ọ̀rẹ́ ó dìbò ju bá ṣe máa sọ̀rọ̀ gbogbo ẹ̀ la máa fẹ́ pè lọ́rẹ́ bọ̀tọ̀ ọ̀rẹ́ òun ṣe tó ń pè lọ́rẹ́ yẹn táàní ọ̀rẹ́ mi táàní ọ̀rẹ́ ìwọ náà máa fẹ́ kì í ṣọ̀rẹ́ ẹ̀ ó níbi tó dé ó níbi tó lè bá ṣe dédé ó níbi tó lè mú wò ó ní ohun tó lè fún torí pé kì í ṣọ̀rẹ́
ìgbọ́n tó bá jọ rẹ̀ o lè fún ọkọ náà ní ẹ̀ àbíbẹ̀kọ́ lágbàjá ibi tó ti wá kíra ẹjẹ́ àdó máa wọlé ìwọ máa lọlé torí kó jẹ́ ọ̀rẹ́ máa lọlé dáná kó jẹun ṣẹ́gbó ṣáṣe lọ rẹ́sì alẹ́ ni máa dé ọkùnrin abalẹ̀ tí ò bá ń ṣọ̀rẹ́ ò ní fún kọ́kọ́rọ́ ní ẹ̀ ojú títì rẹ̀ ti máa parí kéèsì àìwọ mo wá kí mi ìdẹ̀wá tí ìlọlé báyìí o ṣé pọ́sítọ̀ ọmọ àdúgbò náà nítorí o ò lè trust it pé ewédú tó kù yẹn kó má lọ gbọ́n jẹ́rú sínú ẹ̀ kó má lọ bí pé ọ̀rẹ́ eléyìí ìgbàtájọ́ wà primary school clito ní ẹmọ tó ń pè clito àwọn tó fẹ́ wọ́n ó lè mùsù kó má ti lọ kówó mi lábẹ́ bílò ọ̀rẹ́ mi eléyìí ọ̀rẹ́ ojú títì ni ó lè dé ní kọ́ńgọ́ọ̀lù tó lọ tó gbà olójú kòkòrò pọ̀ tó bá jẹ́ ọ̀rẹ́ gidi àfi kọ́kọ́rọ́ mi ibùdó olè lọ ra nǹkan lọ́jà kó ra nǹkan ọbẹ̀ kó gbé fún pé kó lọ dáná tèmi náà kò bọ̀ lọ́wọ́ tó bá dẹ̀ dé o lè má gbàdúrà sí tó máa fi jó jẹ lọ torí kó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ o ò ní praise mo fẹ́ bí wá àwa tí a ti wà ní ọkọ rí nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ ìrìn àjò pẹ̀lú ọkọ wa tá a sì jọ wọ̀ ẹjọ́ tó bá ra nǹkan wá láti tà ṣá máa ń pèsè káká tó jẹ tó bá ra nǹkan wá láti tà bóyá náà mo bẹ ra àgbàdo ṣuṣu wá mo bẹ ṣé wàá o máa ń gbàgbà sí gbogbo wọlé olúwadẹ jẹrẹ gbogbo ọfà nínú ṣe máa ṣe á lè ṣe torí àti bìlí fún pé kò lè ṣe kí ni o kò lè ṣe kà fún mi a máa jẹ́ ní ìdàrẹ́ pé àgbàdo ìjọ máa bá mi rà wá o gbọ́n tó bá jẹ́ pé ẹni tí èèyàn ń fura sí téèyàn ń wò pé kiri àgbàdo ni o lè má jẹ́ fún ọjọ́ méjì o lè ṣí gbogbo sáàmù sí wákàtà 35 wákàtà 18 wákàtà 119 wọ́n máa ká gbogbo ẹ̀ sí tó bá rí pé ọkùnrin òṣèwà gbogbo ẹnà jù ń jarí wo tí ẹ ti sú mi torí pé kò ń ṣe ọ̀rẹ́ so Ébẹ́lì jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run ìkẹta ó jẹ́ olóòótọ́ àti olódodo ó jẹ́ olóòótọ́ àti olódodo ṣe rí àwọn tó kí wọ́n ṣọ̀wọ́ jù láyé òun ni àwọn olóòótọ́ àti olódodo torí tó bá rí wọn kẹwọn o gẹ̀rọ fọwọ́ mú dáadáa orí wọn pọ̀ láyé olóòótọ́ àti olódodo lọ́kùnrin ni lóbìnrin ní pásítọ̀ ní wòlíì ibùdó ní ọmọ mi àlówó lọ́wọ́ máa sọ pé wọ́n ní kò sí kọ̀kọ̀ lọ́wọ́ mi ẹ̀rẹ́dà ara mi gbọ́dọ̀ ṣe níṣó òní ẹ̀ ń kọ́ mi lára ẹ̀ pẹ̀lẹ́ ẹ mọ́wọ́ kẹ́ lọ rògbò ó ní pé mò ń béèrè lọ́wọ́ kò sí ọ̀kọ̀ lọ́wọ́ mi ẹ pẹ̀lẹ́ á dẹ̀ jáde lọ tí ó ṣe lọ ó lè lọ jẹun ó lè lọ fowó yẹn jẹun ó lè fún girlfriend díẹ̀ lówó yìí bẹ́ẹ̀ tí wò lè nímọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ olóòótọ́ àti olódodo tó bá jẹ́ pé ó ń dá owó yẹn kó fẹ́ fi ra fóònù tàbí ó fẹ́ fi ra bàtà tàbí ó ní ìkọ̀kọ̀ tó fẹ́ fi ṣe tó wá gba kí ló ṣe gbogbo ara mi bó ṣe rí náà lẹ́ẹ̀dẹ̀ wá sọ ilé ìpínpọ̀ tẹ́ máa ṣe yìí náà mo ń bọ̀ ibodò ń lọ pé ṣé wọ́n ẹ máa rí mi bọ̀ á dẹ̀ lálẹ́ ìkó á dẹ̀ lọ ra òògùn ìgbà tó bá máa yí owó yí òògùn tó ga ó lè tó 2,000 ó lè tó báyìí bó ló ti rówó èyí tó fi ra òògùn alẹ́kùnrin ti yẹn máa wọ̀ ní nígbà bá ń lọ́ fa mò ń da tẹ́lẹ̀ ní ó fẹ́ fi ṣe nǹkan ní bọ̀tì ní sáà lè máa wò nígbà yẹn ẹgbẹ́ kìíní kan nítorí pé ó jẹ́ olóòótọ́ àti olódodo. Ìkẹrin, ó jẹ́ olùfẹ́ àlejò ṣíṣe àti ẹni tí ó lawọ́ gidi gan. Ó jẹ́ olùfẹ́ àlejò ṣíṣe àti ẹni tó lawọ́ gidi gan. Ọlọ́run ò béèrè lọ́wọ́ Ébẹ́lì tàbí Kéènì pé ẹ rúbọ fún mi, ṣùgbọ́n àwọn ló dàbà ní ọkọ̀ yìí. Ébẹ́lì ló kọ́kọ́ dàbà pé pẹ̀lú gbogbo orin tọ́lọ́run ṣe fún wa àti ìwà burúkú tí bàbá mi wù àti ìyá mi nípa gbígbọ́ràn sí ejò lẹ́nu láti bà gbogbo nǹkan jẹ́ báyìí, àwọn ló fún wa tó sí wá sínú wàhálà yìí. Síbẹ̀ Ọlọ́run pa bàbá àti ìyá mi wọn, ó dẹ̀ tún fún wọn láyè láti bírú àwa yìí. Ó yẹ kí a appreciate Ọlọ́run bí èso pé Ébẹ́lì sì dé pẹpẹ fún Ọlọ́run
ó wá mú àwọn ohun tó dáa nínú gbogbo ohun tó ní. ẹjá lọ sí Genesis kò lè wọ́n tí mò ń sọ. Genesis chapter 4 verse 4. ìtọ́ ayé ọmọkùnrin ò pọ̀ púpọ̀ ṣùgbọ́n akọni nínú ìgbàgbọ́. ìgbàgbọ́ ló fi ṣe kìíní yìí o, ìṣepọ̀ rọ́